wá báyìí bàbá ṣé lẹ́yìn ni ibi tá à ń gbé ni ibi tá à ń gbé lélẹ̀ bó ló ṣe jẹ́ bàbá. bó ṣe jẹ́ náà ni mo ti gbé sùúrù lérè. mo ti gbé sùúrù lérè tí mo rent. ẹ ti gbé sùúrù lérè kí ló ń jẹ́ bẹ́ẹ̀. sùúrù lérè. ok sùúrù lérè ẹ ti gbé sùúrù lérè. rí mo ti gbé Mushin. ẹ ti gbé Mushin. bàbá ilé tẹ̀ ń gbére láyéláyé ọlọ́run ní jẹ́ láyéláyé ṣé bàbá ń tàn mí ni ibi tẹ́ ń sùn ni. àwọn olè ló lé mi láwọn ilé tí mo rent déédéé. ẹni kílẹ̀ pé. àwọn olè náà lé yín. àwọn ajagun adigunjalè wọ́n máa ń wá sí ilé tí mò ń gbé tí mo rent déédéé. wọ́n máa ń wá sí ilé tẹ́ bá rent. torí kọ̀ràn yẹn olówó ńlá ni agbébọn wa wọn ká mi mọ́lé lóru ṣe gbàṣà nígbà tó ń pọ̀ jù yàtọ̀ sí pé ilé jóná yàtọ̀ sí pé equipment jóná gbogbo equipment ni mo ní over 500 million ó jóná. Kọ́lá Olóòtú gbìyànjú. Bàbá Kọ́lá Olóòtú wọ́n gbìyànjú. Bàmí Kọ́lá Olóòtú wọ́n gbìyànjú. Òun la fi ya fíìmù kan ta pè ní Ṣọ́ba lójú ìdààmú olówó. Bàbá bá silent fóònù yẹn ká lè. Mo fẹ́ pa ni mo fẹ́ pa. Fóònù yẹn ni fíìmù yẹn ni èmi kọ́kọ́ fẹ́ launch. Mo fẹ́ ká ọmọ Nàìjíríà kọ́kọ́ bá mi launch because tó bá launch fíìmù yẹn tí owó wà rẹpẹtẹ. Ok bàbá ẹ tẹ̀jà kọ́ kí wọn náà ká wá jókòó ká wá sọ̀rọ̀ ẹ kí àwọn èèyàn kẹ́ wá ṣàdúrà. Mo kí ẹ̀yin ènìyàn wa nílé lóko gbogbo ẹ̀yin èèyàn wa tó wà ní diaspora àtàwọn tó wà ní Nàìjíríà mo gbàdúrà pé ire àti àánú kó wá yín. Àmín. ẹ ò ní mọ̀ṣì. Àmín. òṣì ò ní mọ̀ yín. Àmín. ẹ ò ní ṣàgbé. Àmín. ẹ ò ní rí wàhálà. Àmín. Fún Agbala Gabriel iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú. Àmín. Fún crew àti gbogbo àwọn òṣìṣẹ́ ní Agbala Gabriel ìtẹ̀síwájú náírà àti náà yóò dé bá. Àmín Jésù. Bó ti wá wùn kí ikọ̀ àti ìríjú tí Ọlọ́run ń lò fún Agbala Gabriel pẹ́ láyé tó ò ní mọ bójì ọ. Àmín bàbá. Àmín. Ò ní mọ bójì ọ. Àmín bàbá. Ẹ̀mí rẹ pàápàá náà ò ní fò sọnù. Àmín bàbá. Ẹ jẹ́ àdéta bàbá mo fẹ́ ká wò yìí ká ilé ẹ wo létí ibi tí mo tẹ̀ kọ́ fẹ́ dé ni bàbá ibi tẹ́ ń gbé leléyìí ẹ já wò tá ẹ já wò. bẹ́ẹ̀ ní mọ́tò. Kò sí mọ́tò bàbá mo gbọ́ ẹ ní mọ́tò mo gbọ́ ẹ ní mọ́tò. Gbogbo ẹ ti gorí odó. Ó ti gorí odó. Ẹ́ńjìn ti nọ́ọ̀kì jí àti bàjẹ́. Ṣé ká lọ báyìí? Ṣé gbogbo ilé tẹ̀ ń gbé lé ta ló lé nǹkan? Ẹ̀yin náà lẹ ń gbé bí bàbá táyìn lẹ kọ́ ni. Èmi ni. Ok ilẹ̀ kọ́. Akọ ká sọ pé mi ni mo kọ. Ká sọ bàbá orí afẹ́fẹ́ lẹ wà ntẹ́ bá sọ làwọn yẹn gbọ́ sẹ́yìn lẹ kọ́ bàbá. Èmi àti ìjọ Ọlọ́run la kọ. Ẹ̀yin àtijọ́ Ọlọ́run lẹ kọ́. Bẹ́ẹ̀ni. Bẹ̀t ilé yìí ti pẹ́ tó ti kọ́ o. Ó ti pẹ́ o. Ó ti pẹ́ tó ti kọ́ bí mi náà ṣe ń wò yìí. Ilẹ̀ àánú tá a ti ń gbàdúrà. Ok ilẹ̀ àánú tẹ̀ ti ń gbàdúrà rí ṣé wọ́n máa ń wọ bàtà wọ̀ bẹ̀? Wọ́n wọ̀. Wọ́n ń wọ bàtà wọ̀ bẹ̀. Wọ́n ń wọ bàtà wọ̀ bẹ̀. Ẹ jẹ́ mú bàtà mi kẹ́ súre kan fáwọn èèyàn. Ilẹ̀ àánú bàbá rẹ̀. Kò sẹ́ni tá a súre fún bí tí ò rí bẹ́ẹ̀. Ilẹ̀ àánú bàbá rẹ̀ ilẹ̀ àánú olúwa rẹ̀ ó yá ẹ súre fáwọn èèyàn. Ilẹ̀ àánú tá a wà yìí kò tó ń tá a béèrè tí kì í rí bẹ́ẹ̀. Bó máa gbó bàbá ìbàbá ẹja ara máa fẹ̀gbẹ́ báyìí ó yá. Gbogbo ènìyàn tó wà lábẹ́ ohùn mi tó ń gbọ́ ohùn mi tó sì fojú méjèèjì rí ilẹ̀ àánú yìí. Mọ̀ sàmí o. Mo gbàdúrà fún ilẹ̀ àánú Ọlọ́run kò ní ṣú fún ọ. Àmín. Lábẹ́ àkóso lórúkọ Jésù ilẹ̀kùn tuntun yóò ṣí fún ọ. Àmín. Ó tó bàbá kò jù bá ń lẹ́ máa bọ̀ ẹja lọ ilé bàbá rèé this is baba's house. Ó dáa àwọn òkè la fẹ́ ṣe àṣẹ̀débí ni o fún ògo Ọlọ́run àṣẹ̀débí ni o ẹja wò ó kí ni ó ṣẹlẹ̀. Ibi la fẹ́ fi ṣe ọ́fíìsì. Ibi la fẹ́ fi ṣe ọ́fíìsì. Ṣé ẹ rí bó ṣe rí? Ó dáa bàbá ẹ máa bọ̀ bàbá Karan rè tiẹ̀ bàbá kíkan lórúkọ yín gẹ́gẹ́ torí Karan lèmi mọ̀ yín sí. Olúṣẹ́gun. Sá. Olúṣẹ́gun. Kẹ́hìndé. Adérẹ̀mí. Akírẹ̀mí. Èrò pọ̀ tán wò yín bàbá àwọn yẹn ti bẹ́ẹ̀ tó 6,000 lórí ẹ̀fẹ́ ẹ já wọlé bàbá ká wá sọ̀rọ̀ bàbá bó ló ti jẹ́ ẹ jókòó yín bàbá ẹ jẹ́ mi ò fìdí ẹbí bó ló ṣe jẹ́ bàbá. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìjìjà ọ̀wọ́ wọn o. Ìjìjà.
lákọ̀ọ́kọ́ náà ọmọ ṣiṣẹ́ ni mí. Ọlọ́run sì jẹ́ kí n máa rí iṣẹ́ tí mo yàn láàyò ṣe. Ṣùgbọ́n láàárín àkókò kan ìlara àti ọ̀tẹ̀ dé. Àwọn èèyàn ò pè mí síṣẹ́ yẹn. Bá ń súnmọ́ bàbá dáadáa. Ìlara àtọ̀tẹ̀ dé. Àwọn èèyàn ò pè mí síṣẹ́ yẹn mọ́. Mo wá gbé ìyẹn iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ fíìmù iṣẹ́ òṣèré. Okay sir. Mo wá gbìyànjú mo bẹ̀rẹ̀ sí yaṣẹ́ yẹn fúnra mi. Ọlọ́run sì ń gbà fún mi. Ṣùgbọ́n láàárín kan mọ́tò bíi 3 4 a ò mọ tó ṣẹlẹ̀. 2 knock. Ìkan díẹ̀ ò ṣiṣẹ́ mọ́. Bá a ṣe wọ̀ nìyẹn. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ kò sí mọ́tò kankan. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò sí mọ́tò kankan. Lovers all over the world. We are live here in Abúlé Ẹ̀gbá. Ṣé tòótọ́ ni bàbá? Kí lórúkọ àdúgbò yìí bàbá? Bethlehem Estate láwa. Bethlehem Estate. Ó dà ẹ wo àti ọkọ máa pè wọlé náà. Ṣé ẹ fẹ́ kí bàbá kí ni a lè ṣe? Máa bèrè lọ́wọ́ bàbá kí ni bàbá nílò? Torí mo rí àwọn fídíò bàbá níbi tí wọ́n ti ń fi àdúrà ránṣẹ́. Bàbá súre wọ́n gbàdúrà fún wa. Wọ́n gbàdúrà fún ìjọ Ọlọ́run. Wọ́n gbàdúrà fún ẹ̀yin supporters. Wọ́n gbàdúrà fún everybody. Inú wa dẹ̀ dùn pé àdúrà yẹn ó mọ́ wa lórí. Àwọn èèyàn máa fẹ́ pè wọlé. Wọ́n fẹ́ pè wọlé. So tọ́mọdé ti pè wọlé. Bàbá yín gángan fúnra yín. Kí lẹ nílò? Kí lẹ need báyìí bàbá? Nǹkan 5 sí 6 péré ni mo nílò. Sá? Nǹkan 5 sí 6 péré ni mo nílò. Okay bàbá. Nǹkan ìrìn ẹsẹ̀. Nǹkan ìrìn ẹsẹ̀. Bàbá àwọn lọ́bàsì yín pọ̀ nbẹ àwọn tán máa ń wò yín. Tán nífẹ̀ẹ́ yín. Ẹ kàn sí báyìí ni pé tí mo kọ́ nílò ni pé. Nǹkan tí mo kọ́ nílò ni pé mo nílò nǹkan ìrìn ẹsẹ̀. Nǹkan ìrìn ẹsẹ̀. Ẹ nílò rẹ̀. Ìkíní nìyẹn. Ìkejì. Mo nílò equipment báyìí. Kí ló ń jẹ́ equipment? Àwọn irinṣẹ́. Àwọn irinṣẹ́ báyìí gbé yẹn ná fídíò yẹn. Àwọn irinṣẹ́ báyìí àwọn irinṣẹ́ yìí. Tá a fi ń ya sinimá. Tá a lè fi polówó fún àwọn olùṣẹ́ ńláńlá àwọn iléeṣẹ́ ńláńlá. Ẹ nílò rẹ̀. Ẹ nílò rẹ̀. Adverts àti sinimá níṣẹ́ mi. Mo nílò rẹ̀. Ẹ tẹ̀ ìjà kọ́ lórí méjì yẹn náà. Ẹ nílò nǹkan irinṣẹ́. Then ẹ nílò kí lẹ pè sí ná? Àwọn equipment. Bàbá Karan wà ń bí. Bàbá ẹ̀ dìde ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àlàáfíà lẹ́wà. Ẹ jẹ́ kán mọ̀ pé àlàáfíà lẹ́wà. Ẹ jẹ́ kán mọ̀ pé bàbá sì wà. Bàbá irọ́ kìí sọ̀dọ̀ tèmi. Bàbá ọ̀dọ̀ tèmi. Àlàáfíà mo wà. Inú mi. Ẹ jẹ́ rọ́ lọ́hùn. Abẹ́ ẹ̀rí bàbá. Ó yà mí lẹ́nu torí abẹ́ẹ̀rí bàbá sì dúró síbẹ̀. Bàbá sì dúró síbẹ̀. Ohun tó ń ṣe mí ni kí n ti ní tí mo máa fi ṣiṣẹ́ mi. N tí mo máa fi ṣiṣẹ́ mi. Ìtẹ́ mo fi ṣiṣẹ́ yín. Kí n dẹ̀ ní nǹkan ìrìnsẹ̀. Kẹ́ẹ̀dẹ̀ ní nǹkan ìrìnsẹ̀. Káwọn èèyàn wá lọ́ọ̀nchì fíìmù mi yìí. Kán lọ́ọ̀nchì fíìmù yín. Ẹ ti ya fíìmù. Ẹ ti ya. Kọ́lá Olóòtú ló ṣe bá a ṣe kúrò owó náà adẹ̀ ti yà òun la fi yà. Bàbá Kọ́lá Olóòtú náà bá yín ṣe bẹ́ẹ̀ ṣe rí owó bẹ́ẹ̀ ṣe fíìmù yẹn Mọ́gàjí. Bàbá Kọ́lá Olóòtú bá mi dáadáa ni àlèmọ́ sọ̀rọ̀. A ti yà. Ẹ ti yà. Ó dúró tì mí bí Ọlọ́run ṣe dúró tì mí bó ṣe dúró yìí ló ṣe dúró tì mí. A ti ya fíìmù yẹn o gbogbo owó tẹ fún wa la fi yà á. Àwa fẹ́ kẹ́ ẹ bá wa lọ́ọ̀chì ẹ̀. Nǹkan mẹ́ta yẹn ṣé kí n dúró bẹ́ẹ̀. Ẹ dúró bẹ́ẹ̀ náà. Mo fẹ́ kẹ́ bàbá Kọ́lá Olóòtú mo fẹ́ kẹ́ sọ̀rọ̀. Olóòtú o Bàmí Kọ́lá ó yá bàbá mo fẹ́ kí bàbá ń sọ̀rọ̀ yín dáadáa. Wọ́n lẹ́yìn lẹ́ bá wọn kówó jọ. Yes bàbá láwọn tẹ̀ ti ṣe àrẹ̀ náà á sọ̀rọ̀ lẹ́yìn ètò Olóòtú nìyẹn. Ó yá God bless you lovers. Bàbá wà ń bí báyìí. Bàbá ò rí ràn lọ́wọ́. Bàbá láwọn nílò nǹkan ìrìnsẹ̀. Bàbá ní báwọn bá tẹ̀lé ra àwọn kinní yẹn àwọn gájẹ́ẹ̀tì àwọn equipment yìí. Bàbá dá fẹ́ lọ́ǹchì. Ibo láti ṣe lọ́ǹchì. Ẹ fẹ́ káwọn èèyàn wà àbíbó ni. Ibi láti fẹ́ ṣe lọ́ǹchì. Inú ilé yìí. Lórí program tàwa yìí láti fẹ́ ṣe lọ́ǹchì. Orí program lè fẹ́ ṣe lọ́ǹchì. Fíìmù yẹn wá dà. Ó wà lọ́wọ́ mi.
bó la ṣe wá wò. ẹ wò ẹ bá fẹ́ kí n sẹ́ndì rẹ̀ sí. ẹ ṣe mọ̀ pé ẹ̀ ń pa àwọn èèyàn wò irú bàbá èmi ṣe bẹ́ẹ̀ wá ọ̀ọ́lù kan táwọn èèyàn wà táwọn á ṣe fídíò táwọn á launch. èyí wọn pẹ́ ju èmi yóò sẹ́ndì fíìmù sí Agbala Gabriel. ẹ sẹ́ndì fíìmù sí wa. Agbala Gabriel ni ó wà launch rẹ̀. ok ó bá parí. ó dà lovers bàbá ẹ jókòó mi ìfẹ́ ká ẹ dìde jù á máa ṣe mo kú jẹ́rìí yín eegun yẹn ti wà ń bẹ̀ inú mi dùn sí bàbá Karan ìsí ẹ̀ kí ni Ọlọ́run fẹ́ ṣe fún bàbá yìí lénìí up to 7,000 people ló jókòó tán wò yín ó túmọ̀ sí pé wọ́n ti ẹ̀kọ́ nífẹ̀ẹ́ yín náà téèyàn 7,000 fi lè jókòó pé bàbá Karan rẹ̀ á ti rí wọn ti pẹ́ bàbá ẹlẹ́yin rẹ̀ ó pẹ́ kú o ẹ jẹ́ kọ́ mọ̀ páyìí ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ fún mi pé àwọn rò pé ọ̀tá mi ti kú. àwọn kan tó bá tiẹ̀ rí mi wọn á fẹ́ bu yẹ̀pẹ̀ sí mi lára. Jésù. wọ́n ní tá a gbọ́ ni pé ẹ ti kú èmi kì yóò kúkú kọ bí kò ṣe yíyé. àmín Jésù. ẹ̀yin ènìyàn mi èmi rèé o. ẹ̀yin olólùfẹ́ mi èmi rèé. bàbá Karan rèé. ẹ̀yin èèyàn mi èmi rèé. èmi náà ni èmi ni kì wá ń ṣe mi Ọlọ́run ni. hallelujah. Ọlọ́run ni. Ọlọ́run. bàbá ẹ má bínú tí bá ní bí ìyàwó ń kọ́ bàbá ọmọ ń kọ́. ìyàwó mi ò ti ṣaláìsí. ẹ̀kọ́ nínú àwọn ọmọ mi. ìyàwó yìí ti ṣaláìsí. ẹ̀kọ́ nínú àwọn ọmọ mi ẹ pàdé wọn bí ẹ pàdé ẹ̀ bí. ṣó làǹtí yẹn. ó yẹ bá ń pàǹtí yẹn wá kó wá káwọn èèyàn ẹ bá ń pọ̀ wọ́n wá. bàbá ní ìyàwó àwọn ti ṣaláìsí bàbá mi gbọ́ yẹn nínú sítórì mo ṣe ń gbọ́ yẹn níwájú Ọlọ́run àti ènìyàn ẹ má sunkún bàbá mi mo ṣe ń gbọ́ yẹn ni mo ṣe ń gbọ́ yẹn ni. ok ara wọn mọ yín wá àǹtí God bless you what's your name oya what's your name àǹtí Wùmí ó yẹ káwọn èèyàn kẹ lẹ́yìn lọ́mọ bàbá o. ẹ káàsán mo kí everybody èmi ni ọmọ Chief Karan. ẹ̀yin lọ́mọ Chief Karan God bless you you can go. ara àwọn bàbá ní kẹ́lẹ́ wọn pé bàbá bímọ o bàbá ní ìyàwó àwọn wọn náà ti ṣaláìsí bàbá Ọlọ́run àfọ̀run rẹ̀ kẹ́ wọn. bàbá ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ I feel your pain sir. ká má sọ̀rọ̀ jù ó yá ẹ máa pè wọlé 07054900751 ó fẹ́ gbóhùn bàbá àbí ó wù ọ́ láti donate kankan mo nílẹ̀ kan mo lẹ́nìkan ti send 50,000. Yes sir. láìpẹ́ mo tún wo 20,000 kan. 70,000. ẹ máa bá mi tètè máa wo kọ́mẹ́ǹtì yẹn inú àwọn èèyàn máa dùn láti support bàbá ní ọ̀sán yìí people will be more happy to celebrate bàbá àwọn èèyàn náà ní ẹ máa lọ ọ̀dọ̀ bàbá Karan àwọn èèyàn ń pè mí mẹ́sàn-án mẹ́wàá ẹ máa lọ ẹ ní sùúrù wọn ní rọwà ní sùúrù ẹ máa lọ ó yá àti dọ́dọ̀ bàbá Karan o bàbá Karan ti wà ń bí báyìí àti dọ́dọ̀ wọn àti dí ọ̀dọ̀ bàbá Karan àti dọ́dọ̀ wọn bàbá ògo ni fọ́lọ́run láyé yín abáyé gbé Ọlọ́run ga ó yá ẹ máa pè wọlé 07054900751 07054900751 for the last time is 07054900751 ó yá ẹ máa pè wọlé bàbá Karan bẹ níbí o ó yá ẹ máa pè wọlé God bless you we love you ó yá máa bá àwọn kọ́mẹ́ǹtì yẹn bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé torí pé Ọlọ́run ti fi àánú yín sí wọn lójú ẹ kò dúpẹ́ ẹ̀yin ènìyàn wa mo dúpẹ́ lórúkọ Ọlọ́run alààyè mo dúpẹ́ lórúkọ Jésù Kristi Násárẹ́tì pé Ọlọ́run yàn yín ó dẹ̀ fi àánú sí yín lójú láti gbé iṣẹ́ mi sókè láti ràn mí lọ́wọ́ ire àti àánú àwa àyèrè. àmín orí ètò lẹ́wà máa. bí ẹ ti ń ṣe ọ̀nà yín máa là. orí ètò lẹ́wà máa. ògo Ọlọ́run ẹ̀wọ̀ Ọlọ́run ahùn láyé yìí. àmín Jésù. ẹ ká sọ máa. tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run ó sì ṣe. àmín Jésù Olúwa. bẹ́ẹ̀ ni màá ń gbọ́ yín mà. Dickiness Ayodeji. Yes ma. UK mo máa ń support yín gan Pastor Agbala Gabriel. Yes ma. Pastor Amusan. Yes ma. bẹ́ẹ̀ ni ma Dickiness mo ti mọ̀ ma. Dickiness láti London Ayodeji. Yes ma. So mo máa support yín mo máa support bàbá Karan nísìnyí máa san immediately 20,000 naira. 90,000 sir. ẹ ṣe màá mi ẹ máa rà ànúgbà. 90,000 sir. hello ma sorry hello ma. hello. ó yẹ ó ti ń yá báyìí. hello sórí ètò lẹ́wà. hello Emma káàsán sá. dádì wa ara sà. jésù olùgbàlà ṣeun sà. olúwa ọlọ́run aṣọ agbára náà lọ. àmín.
Àmín. Àgbélébù tí ẹ gbé kò ní ṣẹ́ mọ́ yín. Àmín, Daddy. Bí ẹ ṣe ń ṣàánú fún èèyàn dúdú, tẹ́ ẹ ń ṣàánú fún èèyàn pupa, ẹ ń ṣàánú fọ́mọdé, ẹ ń ṣàánú fágbà. Ẹ fẹ́ mọ tribe, ẹ fẹ́ mọ bó ṣe rí. Lórúkọ Jésù. Bí ẹ ṣe ń ṣàánú yẹn, àánú yẹn ò ní dìbì mọ́ yín. Àmín. Bàbá ẹ ní ẹ ṣé o. ẹ ṣé o ẹ ṣé o Ìdí tí mo fi ń ṣàdúrà fún yín ní wípé. ẹ ṣé o. Daddy, orí ètò la wà, Daddy, èrò pọ̀ tó ń pè, orí ètò la wà, ẹ má bínú sà. Orí òde pé ọ̀dà ẹ má wọlé bàbá Karan. Yes, ma. Ẹ kọ́ send number wọn sí mi máa privately ni ẹbí ò kí ń ṣe tèmi openly. Yes, sir. So bàbá pu number wọn ẹ jọ and I will send him something. Ẹnìkan ti fún wọn ní 15,000. Bàbá ẹ gbé fòyín sí kámẹ́rà kí n snap nọ́mbà yìí. ẹ ṣé o. Ẹ mú fòyín wá ká gbé sí kámẹ́rà kí n snap nọ́mbà yìí fún wọn. 105,000. 105,000. 105,000. Adúpẹ́ o. Bàbá ó yá ẹ jẹ́ n tètè bá yín snap nọ́mbà yìí. Ó yá ẹ má pẹ́ lórí ẹ̀. Ó yá 07054900751 5,000 ti wọlé o. 110,000, sir. Hello, sórí ètò lẹ́wà. Orí ètò mo wà. Yes, ma. Yes, ma. Kújọ́ mẹ́ta dájú. Yes, mami. God bless you, mami. Yes, ma. Yes, ma. Yes, ma. Amen. Yes, ma. Ọlọ́run máa ṣàánú wa lọ́rọ̀ àwọn amúrọ̀bà tó wá ń bá bàbá ilé gbowó lọ́wọ́ bàbá fẹ́ gbowó lọ́wọ́ bàbá. Ọlọ́run máa ṣàánú wa o. Anyway, mo ní kí wọ́n ní máa sẹ́ndì kan sí wọn. Ṣáàlè mọ yẹ ká lè pè màmá mọ́mí wa. Màmí. Mo wọ́n fẹ́ sọ̀rọ̀. Ó dà mà. Bẹ́ẹ̀ ni mo ti mọ̀. Mọ́mí Adéṣà mo ti mọ̀ màmí. Ẹ ra mà. Yes, ma. Yes, ma. It's 07054 900-751. It's 07054 900-751. Ó yá, ẹ máa pò wọlé. Ẹ máa bá wa dékọ̀. Ibo láti wà live náà. Orí kíni àtorí kíni. YouTube wà live báyìí. Instagram wà live báyìí. TikTok wa ń kọ́ ṣó wà live. Ó yẹ kí gbogbo ẹ̀ wà live, please. Yes, our YouTube agent snap number is in. Ẹ gbé sí camera. Onda. Ó yá ẹ máa pè wọlé. Bàbá ẹ dúpẹ́ pé wọ́n ṣe o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn nílé lóko nítòsí lọ́nà rere. Mo dúpẹ́, mo sì ń dúpẹ́ lọ́wọ́, mo sì máa dúpẹ́ títí fún oore ọ̀fẹ́ àti àánú t'Ọlọ́run fi sí yín lọ́kàn láti ṣe àwọn nǹkan tẹ́ ẹ ń ṣe àtàwọn tẹ́ ti ṣe àtàwọn tẹ́ sì máa ṣe lónìí àti tẹ́ sì máa ṣe lẹ́yìn òní. Ire àti àánú, ayọ̀ àti dùnnú, ijó àti ayọ̀ lẹ́ ó fi gbà o. Ó yá máa ń gbé kọ́ yẹn àti ṣe nọ́mbà yẹn ẹ máa rí ń bẹ̀. Ẹni kẹ́ ẹ pé òun wọ́n ní ọwọ́ náà máa pè yín bẹ̀ tí àwọn alẹ́ ti gbàgbé nọ́mbà wọn nìyẹn. 110,000, sir. 110,000. Wọ́n ti fún wọn ní 20,000 bí báyìí. 130,000. 130,000, sir. Receipt ti ń wọlé o. Àkódà àtúrẹ́ni fún bàbá 1,000 gan. 131,000. Ó yá bá wa gbé bàbá gangan. Ẹ bá wa gbé àwọn call yẹn, gbé àwọn call yẹn. Pick those calls. 20,000 kan ti wọlé. 151,000, sir. Èló ló pé? 151,000. Bàbá kí làwọn kan tẹ́lẹ̀ nílò ẹjá wọ̀nyí mọ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ, mo sọ pé equipment láti fi ya iṣẹ́. Equipment láti fi ya iṣẹ́. Láti fi ṣe advert àti ọkọ̀ tá lè máa gbé rìn. Equipment láti fi máa ṣe advert. Bẹ́ẹ̀ni. Ẹ nílò nǹkan irinṣẹ́. Bẹ́ẹ̀ni. Kò sí tọ́lọ́hun lè ṣe. Tá máa fi ya sinimá wa. Kò sí tọ́lọ́hun lè ṣe bàbá. Bẹ́ẹ̀ni. Kò sí tọ́lọ́hun lè ṣe. Mo gbàgbọ́. Àwọn tí wọ́n kàn ti máa ń wòye ti pé ẹ túbọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé
pé ẹ mú oore o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tí ń wò mí tipẹ́tipẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá àti ìyá mi mo mórè o ẹ ṣé lóòótọ́ láti fi ohun púpọ̀ fún yín tó lè mú yín rẹ́rìn tó lè mú inú yín dùn tó lè má yọ yín kún tó lè mú ọkàn yín fúyẹ́ àkókò yìí rèé fún ẹ̀yin olólùfẹ́ mi láti sọ pé gbére o gbọ́dọ̀ pẹ́ tí ń ṣe mọ̀ pé ó ṣe mọ̀ pé tó ti ṣe sẹ́yìn ẹ ṣé mo dúpẹ́ o. ìdáhùn yẹn ti ràn yín lọ́wọ́ rí dáàdì ṣé wọ́n ràn yín lọ́wọ́ rí. ó ní mo sọ yìí nígbà tí mọ́gàjí olóòtú tó dìde pẹ̀lú àwọn èèyàn dìde àdẹ̀sáré fi ya fíìmù yẹn òun la 20,000 ti wọlé o 171,000 sir. mi ò gbọ́ ẹbọ dá yìí 171,000 sir. 171,000 ṣe o òun la pè ní ṣọba lójú ìdààmú olówó 171,000 ìta aláfẹ́ launch ní kíákíá yìí outcome yẹn nìyẹn outcome yẹn lẹ fi ya fíìmù yẹn bàbá ọlọ́run ó tẹ̀síwájú ọlọ́run ó tẹ̀síwájú ọlọ́run kì í dáwọ́ iṣẹ́ rẹ̀ dúró aṣoore tán lọ́lọ́run. Hey, we then use the process. Okay. Ẹ jẹ́ bàbá àwọn èèyàn ní ṣe ọ pé ṣé bàbá ò tún lé wọn ṣe ni bàbá ò tún lé wọn ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ní kókó báyìí fún bàbá àbí kí lè ní ìgbà tí ní rin iṣẹ́ tí mo dẹ̀ ti lọ́kọ̀ 10,000 181,000 sir. mi ò gbọ́ o 181,000. bàbá mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ torí àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. mo ń dúpẹ́ pé ẹ tí ẹ wò mí ràn ẹ̀yin èèyàn mi yìí. mo ń dúpẹ́ ẹ̀yin ènìyàn mo ń dúpẹ́. ṣe rí ilé tá à ń sọ nípa rẹ̀ yìí. 20,000 naira. 201,000. 201,000 sir. ṣe mo dúpẹ́ o ilé tá à ń sọ nípa ẹ̀ yìí ṣe rí tí irinṣẹ́ bá dúró tí mọ́tò dúró ilé fún ara ẹ̀ máa dúró. bẹ́ẹ̀ ni kí lẹ pé bàbá. tí irinṣẹ́ bá dúró tí mọ́tò wà lẹ́sẹ̀ mi ilé yìí máa dúró. ilé yìí máa padà dúró. ó máa dúró. tí mọ́tò bá ti wà lẹ́sẹ̀ yìí tí irinṣẹ́ dúró. ẹ mọ̀ pé ìkáwọ́ ẹni kì í tọ́ ní jẹ. iṣẹ́ tí n bá bẹ̀rẹ̀ sí ṣe é sì pẹ̀lú kúmẹ̀ntì. ṣé ẹ tún gbọ́ bàbá ẹ gbọ́ bàbá kí lẹ ẹni kí ni. ìkáwọ́ ẹni kì í tọ́ ní jẹ. ẹ wá ní iṣẹ́ tẹ bá bẹ̀rẹ̀ sí. iṣẹ́ tá a bá bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú kúmẹ̀ntì sí pẹ̀lú mọ́tò káàkiri ilé máa dúró láìpẹ́ láì jìnnà a máa pè yín kẹ́ wá bá wa sílé. amen ó mà lágbára ọlọ́run ló lo ohun gbogbo lọ́dọ̀ ọlọ́run ló lo ohun gbogbo ní ìkáwọ́. Bàbá Karan ti pẹ́ kì í ṣe kì àlẹ́ bàbá Karan bàbá wa ìtúrú wo pè wọ́n ní grandfather wa bàbá rẹ̀ àwọn agbójúmọ̀ wọn. lo 52 years lórí ẹ̀. sá 52 years. wọn àti ìbí mi nígbà bẹ̀rẹ̀ mẹ́yìn mi sì ń ṣeré káàkiri àdúgbò lọ́wọ́. kárùkọ́ lọ́wọ́ tá a dẹ̀ tí tá a tẹ̀ ń bẹ̀ ọpẹ́ ńlá ni. ògo ni fọ́lọ́run lókè ọ̀run. àmì ó ti sọ fún àwọn èèyàn ni pé yes sir. ó dára kí ẹ appreciate wa nígbà tá a wà láyé kó má jẹ́ ìgbà tá a bá kú tán lẹ́ẹ̀mí àṣẹ̀ṣẹ̀ máa appreciate wa. ó wù mí kí a appreciate wa nígbà tá a wà láyé báyìí. nígbà tí a wà láyé. kí celebrate wa nígbà tá a wà láyé báyìí. kó má jẹ́ òkú wa lẹ́ẹ̀ máa celebrate. ṣe rí pé àwọn ò gbá àìsàn wá sórí program yìí a ò ṣàìsàn ọlọ́run ò jẹ́ ká ṣàìsàn ṣùgbọ́n pé nítorí àṣà. sórí ètò lẹ́wà bàbá mò ń bọ̀ sórí ètò lẹ́wà ìpè yẹn ń wọlé gan ó dẹ̀ ń rí yes sir. mo ti sọ 30,000 bàbá 30,000 sir 30,000. 231,000 sir. èló ló pé 231,000. ẹ mà ṣe o dádì adúpẹ́ o ẹ ṣe dádì God bless you. mo dúpẹ́ sir. yes sir we appreciate you. I appreciate you so much. ó jẹ́ ló bọ̀ dá yìí. 231,000 sir. ó jẹ́ 231,000 naira.
ẹ ṣe dáadé o 10,000 kan ti wọlé o 241,000. 241,000 ẹ dágbé kọ yìí náà sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà òun ò sí lórí ètò mo bá yín lọ́hùn bàbá ṣẹ́ni pé àwọn èèyàn ti ẹ̀kọ́ dúró tán wò yín náà ìyẹn kọ́ mú ọpẹ́ àkọ́kọ́ wá pé wọ́n dúró wọ́n ń wò yín ìyẹn mú ọpẹ́ àkọ́kọ́ wá 10,000 kan náà ti wọlé 251,000, sir. two what 151,000. 251,000 àmọ́ appreciate ẹni iná o náà ṣe wọ̀nba o náà ṣe 1,000 252,000. God bless you. ẹni ẹni tó ní God bless ẹbí ìwọ̀n ikú ni wọ́n bẹ́ẹ̀ni ohun tí wọ́n lágbára lọ́ṣẹ̀. ẹ ṣé o God bless you. Thank you for supporting bàbá bàbá Karan bàbá Karan ọjọ́ tí bàbá bá mi sọ̀rọ̀ tá a ṣe fídíò kan tí mo rí wọn àánú mi ṣe wọ́n mo dẹ̀ ṣe tí wọ́n á rí wọ́n sì náà àánú mi túbọ̀ tún ṣe wọ́n èmi ó sì fẹ́ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run kí àánú kó dìde fún wọn kí bàbá rí àánú ńlá gbà kí bàbá yin Ọlọ́run nǹkan yin Ọlọ́run kí bàbá yin Ọlọ́run mo tún lè padà dúró tó lọ ẹnìkan náà send two sí bàbá 2,000 ẹ ṣé 254,000. God bless you ẹ ṣé the Lord bless you ẹ máa rí àánú gbà amen 07054 900 751 is 070 54900 751 is 070 54900 751 07054900751. God bless you, we love you. Ó yá bàbá Karan ń bẹ níbí bàbá ẹni wọ́n tó ṣe lẹ́ẹ̀kan sí ẹni wọ́n ṣe lẹ́ẹ̀kan sí ẹni wọ́n ṣe lẹ́ẹ̀kan sí ní gbogbo ọ̀nà ire àtànú àwa yín rí o. ẹ ṣé o owó tí 1 million àbí Yes, sir. ẹ jẹ́ owó gẹ́gẹ́ eléyìí ni ó fi wọ̀ hello sórí ètò lẹ́wà sà yes sir. Mo ti sẹ́ẹ̀lì 30,000 tẹ́lẹ̀ bọ̀ máa tó bá wọn fi 50 kún. ẹ fẹ́ tún fi 50,000 kún báyìí olúwa mi 1,31,500. bàbá ti rí 31,500. bàbá mo máa yíyọ̀ ẹ ṣé daddy God bless you we love you àwọn receipt kan náà ti wọlé sí jẹ́ ìwé receipt yẹn 10,000 1,41,500. 1 million 41,500. owó tó 1 million ó yá ó sì gbéra sókè ó yá má dáwọ́ ẹ̀ dúró bàbá nílò nǹkan rìnsì àti equipment bàbá irú èwo ṣe káà ni àbí jíìpù jíìpù lẹ máa ń lò bàbá jíìpù lẹ gbọ́dọ̀ lò torí bàbá ó kúnlẹ̀ bàbá jíìpù ni bàbá èmi káàmù láìkì rẹ láìkì káà ó wá ń dàbí tọ́ ìlọ́wọ́ mi. ọ̀dà bàbá Ọlọ́run ti ṣe láti pé ẹja wo ń tọ́lọ́run yóò ṣe èmi mọ̀ pé láàárọ̀ Monday bóyá kò lè ti fẹ́ rà bóyá Ìbàdàn ni ẹ̀ẹ́dẹ̀dì mọ́tò báyìí ó yá ń bo jíìpù yẹn wà zoom jíìpù ni lórúkọ Ọlọ́run bàbá nílò ẹja rà fún bàbá ẹnìkan lè gbé fún bàbá ẹ máa wá fi àwọn irinṣẹ́ yìí náà kún irinṣẹ́ yìí ẹ máa bá mi sọ fún àwọn èèyàn equipment ẹlòmíì gan ni tó fẹ́ gbé fún yín bẹ́ẹ̀ni 07054900751 o nọ́mbà tẹ́ ó pè sí account number foundation tẹ́ ń ṣe sí ni ó ní 01991315444 01991315444 GT Bank Gabriel Muslim marimbe ẹ má ṣe kankan sí Opay ní Opay o àwọn kan lọ sí Gabriel Muslim Opay mi kọ́ o àkáǹtì kan là ń lò GT yẹn náà dẹ̀ ní 01991315444. I want to tell you I love you. Thank you for your support. Thank you for supporting Baba Karan, Chief Karan. God bless you. Baba, God bless. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching.
Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv.